Ẹ káàbọ̀ sí ìkànnì ìwé ìròyìn Yorùbá. Ìròyìn jákèjádò ló dé sétí ìgbọ̀nyín láti ojú òpó ìwé ìròyìn Yorùbá. Adéọlá Ọlárewájú ni oníròyìn yìí. Ṣáájú, ẹ gbọ́ àwọn kókó inú ìwé ìròyìn náà. Mọ̀lẹ́bí ẹlẹ́ni mẹ́ta kan kú sínú kànga ní ìpínlẹ̀ Kánò. Ọkọ̀ òfurufú tí àwọn ọmọ ológun ojú òfurufú ilẹ̀ wa ó mà já lulẹ̀. Ipò ààrẹ ló tọ́ sí mi ò, mi ò lè ṣe igbákejì, Rotimi Amaechi ló sọ bẹ́ẹ̀. Àwọn aṣòfin ìpínlẹ̀ Rivers mẹ́rìndínlógún wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Àwọn aráàlú Kétu Alápẹ̀rẹ̀ wọ́n fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá pé wọ́n rọ́ àwọn lọ́wọ́ gbà wọ́n. Ẹgbẹ́ òṣèlú APC fi òfin de Iyọlá Omiṣere nínú ìdíje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ lọ́nà. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Mọ̀lẹ́bí kan ẹlẹ́ni mẹ́ta wọ́n mà ti kú sínú kànga ní ìpínlẹ̀ Kánò. Èèyàn mẹ́ta láti inú mọ̀lẹ́bí kan náà wọ́n kú sínú kànga ní abúlé Bádúmẹ̀, ìjọba ìbílẹ̀ Bichi, níbi tí àwọn ènìyàn náà tí wọ́n ti ń gbìyànjú láti tú kànga kan gbẹ́ o. Ibi tí wọ́n ti ń ṣe èyí ni ọ̀kan nínú àwọn okùn tí wọ́n ń lò ó mà já. Nígbà tí ó já, bàbá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sọ́ní ló wà nínú kànga lásìkò tí okùn náà já o. Nígbà tí wọn kò gbóhùn rẹ̀ ni ọmọ rẹ̀ bá wọnú kànga láti lọ yọ́ jáde. Nígbà táwọn méjì tí wọ́n kọ̀ láti jáde ni ẹnìkẹta àwọn náà bá tún wọ inú rẹ̀ pé kí òun lè yọ wọ́n jáde, àmọ́ níṣe ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n kú sínú kànga náà. Ọkọ̀ ojú òfurufú ti àwọn ọmọ ológun ilẹ̀ wa ó já lulẹ̀. A gbọ́ pé ní agbègbè Karambode ní ìjọba ìbílẹ̀ Bọ́gú, ìpínlẹ̀ Niger ni ọkọ̀ ojú òfurufú náà ti já o tó sì gbaná lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ṣe pàtàkì láti fi múlẹ̀ pé àwọn méjì ni wọ́n rí yọ jáde láàyè nínú ọkọ̀ náà. Lukman Sulaiman, ẹni tí ilé rẹ̀ kò jìnnà púpọ̀ síbi ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, ó ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé nǹkan bí aago 4 ìrọ̀lẹ́ ó kọjá ìṣẹ́jú 10 ni àwọn ṣàdédé rí ọkọ̀ ojú òfurufú kan tó ń rúbọ̀ pẹ̀lú èéfín. Ẹ̀ẹ̀kan náà ni wọ́n gbọ́ gbà. Àwọn èèyàn ṣíyàn wọn dúró gbọbẹ̀, ó di lẹ̀lẹ̀ wọ́n sáré. Nígbà tí wọ́n rí pé ọkọ̀ náà ló já lulẹ̀, wọ́n ṣe kíni, wọ́n mójú wọn débẹ̀ o. Wọ́n bá àwọn méjì tí orí kó yọ náà tí wọ́n wà láàyè. Lukman ṣàlàyé pé iná jó fún bíi 30 ìṣẹ́jú o. Ibùdó àwọn ọmọ ogun náà kò jìnnà púpọ̀ síbi tó já sí. Àwọn ni wọ́n gbé ọkọ̀ panápaná tí wọ́n wá pa iná náà. Ipò ààrẹ ló tọ́ sí mi, mi ò lè ṣe igbákejì ẹnikẹ́ni, Rotimi Amaechi ló sọ bẹ́ẹ̀. Mínísítà tẹ́lẹ̀ rí fún lílọ bíbọ̀ Rotimi Amaechi ó ti fèsì sí ọ̀rọ̀ tí àwọn èèyàn ń jẹ lẹ́nu pé òun yóò díje dupò igbákejì ààrẹ pẹ̀lú Abubakar Atiku nínú ètò ìdìbò ọdún 2027. Amaechi ní òun kò lè jẹ igbákejì ààrẹ ara o, ipò ààrẹ gan ló tọ́ sí òun, àti wípé òun yóò díje dupò ààrẹ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà náà. Ọ̀rọ̀ tí Délé Momodu sọ ló bí gbogbo àlàyé yìí o nígbà tí ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nípa ìdíje dupò ààrẹ Abubakar Atiku lọ́dún 2027. Ó ní pé Peter Obi kọ̀ láti díje pẹ̀lú Atiku gẹ́gẹ́ bí igbákejì rẹ̀, èyí yóò mú kí Atiku mú ọ̀kan nínú àwọn gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí, ìyẹn Rotimi Amaechi. Nínú ọ̀rọ̀ rẹ̀, Délé Momodu gbé oríyìn fún Amaechi lórí ipa ribiribi tó kó nígbà tó wà ní ipò gómìnà ìpínlẹ̀ Rivers. Ó ló ṣe gudugudu méje o tòun yàyà 6. Ó gúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú pé bí Peter Obi bá kọ̀ láti jẹ igbákejì Atiku nínú ìdìbò náà, Amaechi ni yóò gba ipò náà lọ́wọ́ rẹ̀. David Iyofo, ẹni tó jẹ́ ọlọ́wọ́ ọ̀tún Amaechi lórí àtẹ̀jáde, ó fèsì sí ọ̀rọ̀ tí Délé Momodu sọ. Ó ní pé Amaechi ò lérò láti díje dìbò igbákejì ààrẹ pẹ̀lú Atiku tàbí ẹnikẹ́ni, ipò ààrẹ gan ni ó wù láti dù. Ọ̀rọ̀ Iyofo tẹ̀síwájú pé Amaechi kò bá Atiku ní àjọsọ irú rẹ̀ àti pé yóò díje dupò ààrẹ lọ́dún 2027 ní lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC. Àwọn aṣòfin ìpínlẹ̀ Rivers mẹ́rìndínlógún darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers mẹ́rìndínlógún wọ́n ti yapa kúrò ní ẹgbẹ́ òṣèlú PDP, wọ́n sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí o. Ẹni tó jẹ́ agbẹnusọ ilé náà, Martin Amaewhule, ló ṣáájú ìṣípòpadà náà. Ó wí pé èdè tí àwọn fi kọ ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ni pé ẹgbẹ́ náà ti pín yẹlẹyẹlẹ, kò sí ìṣọ̀kan mọ́. Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ ẹgbẹ́ ti fọ́nká bí iná alẹ́, ẹgbẹ́ náà kò ní àfojúsùn fún ọjọ́ ọ̀la. Ó ní òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí, òun sì ti fi tó alága ẹ̀kọ́ òun létí o.
ọ̀rọ̀ Martin tẹ̀síwájú pé inú òun dùn láti jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Òun yóò fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ará Akétu Alápẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó wọ́n máa fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní wọ́n lọ́ àwọn lọ́wọ́ gbà o. Àwọn ará Akétu Alápẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó wọ́n ti fi ẹ̀sùn kan àgọ́ ọlọ́pàá Alápẹ̀rẹ̀ pé wọ́n ń yọ àwọn lẹ́nu, wọ́n sì ń lọ́ àwọn lọ́wọ́ gbà. Wọ́n ní àwọn ọlọ́pàá náà ṣẹ̀dẹ̀dẹ wà àdúgbò, wọ́n wà ní alẹ́ o, wọ́n sì máa kó gbogbo àwọn tí wọ́n bá rí. Wọ́n ní owó tabua ní ẹni tí wọ́n bá mú yóò san kó tó gba ìtúsílẹ̀ o. Lára àwọn tí wọ́n kó gbẹ̀yìn ni àwọn ọmọ iléèwé gíga Yaba. Wọ́n ní àwọn ti ilé ìjọsìn bọ̀ ni àwọn ọlọ́pàá náà he àwọn bí ìgbín tí wọ́n sì kó àwọn lọ sí àgọ́ wọn bí ọ̀daràn. Solomon Adélùmọ́lá, ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà ṣàlàyé pé àwọn ṣe ìdámọ̀ ara wọn pẹ̀lú káàdì ìdánimọ̀ iléèwé, àmọ́ níṣe ni àwọn ọlọ́pàá gba ilé sí àgbójú. Wọn kò tilẹ̀ wọ́ rárá tí wọ́n fi tarí àwọn sínú ọkọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó wí pé àwọn lọ sílé ìjọsìn ní Alápẹ̀rẹ̀, àwọn sì jáde ní aago 10 àbọ̀ alẹ́. Wọ́n yà nílé ọ̀rẹ́ wọn kan tó ń gbé nítòsí ibẹ̀, wọ́n sì ń darí lọ ilé wọn. Aago 11 ń lọ lù ni wọ́n rí àwọn ọkùnrin méjì kan tó súnmọ́ wọn lójú ọ̀nà ẹlẹ́sẹ̀ Kétu. Wọn kò sá nígbà tí wọn kò lẹ́bọ lẹ́rù, àmọ́ àwọn ọkùnrin náà wọ́n rá wọn mú ní ṣòkòtò ló bá di ọlọ́pàá. Bí wọ́n ṣe taari wọn sínú ọkọ̀ ló bá di àgọ́ ọlọ́pàá. Ẹlòmíràn ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí lọ́wọ́ àwọn ọlọ́pàá Alápẹ̀rẹ̀. David Owólabí, ó ní wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun o, wọ́n sì bà á jẹ́ níbi tí wọ́n ti ń wọ̀ òun ní ìwọ̀kuwọ̀. Ó ní àwọn 10 mìíràn ni wọ́n kó pẹ̀lú òun. Nígbà tí wọ́n dé àgọ́, wọn kò bẹ̀rẹ̀ ẹjọ́ o. Wọ́n ní pé kí àwọn san 20,000 náírà táwọn bá fẹ́ lọ sílé. David ní òun takú pé òun yóò rí ọ̀gá nítorí pé akẹ́kọ̀ọ́ lòun, àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí ọ̀gá náà sọ pé kóun san owó náà. Ọ̀rọ̀ yìí ti dé etí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Alukoro wọn, Abímbọ́lá Adébísí, ó wí pé àwọn ti gbọ́ nípa ẹ̀sùn náà, àwọn sì ti taari rẹ̀ sí ẹ̀ka tí yóò ṣe ìwádìí rẹ̀. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọmọ náà yóò yọjú sí ìgbìmọ̀ nígbà tí àsìkò náà bá tó. Ẹgbẹ́ òṣèlú APC ó fi òfin de Iyọlá Omiṣore nínú ìdíje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ lọ́nà. Ẹgbẹ́ òṣèlú APC ti fi òfin de aṣòfin tẹ́lẹ̀ rí Iyọlá Omiṣore àti àwọn 6 mìíràn nínú ìdíje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Omiṣore àti àwọn 6 náà wọn kò ní ní àǹfààní láti kópa nínú ìdìbò abẹ́lé tí yóò wáyé ní ọjọ́ 13 oṣù yìí. Àwíjàre ẹgbẹ́ òṣèlú APC lórí ìgbésẹ̀ náà ni pé àwọn èèyàn náà wọ́n ṣe ségesège o, wọn kò fi ẹsẹ̀ múlẹ̀ sínú ẹgbẹ́ náà. Èyí tí àmọ̀ fi ṣe lọ náà ni ìròyìn ti bàbá ẹni 50 ọdún tó gba ìbálẹ̀ ọmọ ọdún 12. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ bàbá kan ẹni 50 ọdún tó fi ipá gba ìbálẹ̀ ọmọ ọdún 12 kan. A gbọ́ pé ìyá ọmọ yìí ló fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá Iléṣà nígbà tí ó rí ìkùn funfun nínú pátá ọmọ rẹ̀. Ọmọ náà jẹ́wọ́ pé bàbá náà tó jẹ́ alábàágbé wọn ló fipá bá òun lájọṣepọ̀. Àyẹ̀wò ilé ìwòsàn fi hàn pé ìjákújá ni bàbá yìí já ìbálẹ̀ ọmọ náà gbàgàdà tó fa gbogbo ẹ̀yà. Ọmọ yìí ṣàlàyé pé láti inú oṣù Agẹmọ ni bàbá yìí ti máa ń bá òun lájọṣepọ̀ tí yóò sì fún òun ní 200 náírà kóun fi ra oúnjẹ. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gọ̀tọ̀ ó kò rojú sí ìṣẹ̀lẹ̀ yìí o, ó rọ àwọn òbí láti mójútó àwọn ọmọ wọn. A kò rí jù báyìí lọ lábala ìròyìn jákèjádò wa tòun. Ẹ pàdé wa ní àṣálẹ́ nígbà tí a mú àkànṣe rẹ̀ wá fún ẹ̀ṣẹ̀.